Ẹ káàbọ̀ sí Sampizo TV. Níbi tá ti máa mú sinimá tó ládùn lónìrànràn lóòrèkóòrè wá fún yín. A fi ń dá yín lójú wípé kò sígbà tẹ́ máa wo sinimá lórí ìkànnì yìí tẹ́ máa pòṣé àbí tẹ́ máa wò pé àfàkókò yín ṣòfò rárá o. Àwọn gbajúgbajà òṣèré tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ló kópa nínú àwọn sinimá yìí àti àwọn tó ṣe ń bọ̀ lọ́nà tí wọ́n sì mérè ṣe dáadáa. Ẹ dúró náà. Ẹ jẹ́ á fi díẹ̀ hàn yín lára àwọn sinimá tó ń bọ̀ lórí ìkànnì yìí. Àkọ́kọ́ ni Death Squad, Agbárí Ikú. An empty paper. He said the writing is in your eyes. Spine sent you. Èkejì ni Demon Asabintu. Babe, please. My legs hurt. Pèsè ló ń ro mí, gbogbo ẹ̀yìn ló ń ro mí. Báyìí là ń ṣe nílé wa. Èwo lè bomi ni o. Bó bá ṣe wo ní kálukú ló lè ṣọkọ lórí aya. Sórí tí o bá ṣọ́ra. Tí wákàtí mẹ́ta ò bá lù, ó ní kúrò níbi tó wà yìí. Ìwọ má ṣe sìmẹ̀sìmẹ̀. Ìwọ ní ìranù, òpònú, dàgìnì dọ̀rọ̀. Come on, continue. Your leg hurt. Ó bó ṣe rí. Ilé òṣì. Ṣé dáadáa? Ìkẹta ni Dark Man. Yes, 300,000 ló fi lọ̀ mí, mi ò dẹ̀ gbà. Irú owó ṣìwò ni, irú owó burúkú wo nìyẹn? Báwo ló ṣe máa fi 300,000 naira lọ̀ mí? A whole graduate, a whole first class, Lagos State University. Come and fi 300,000 naira lọ̀ mí pé kí wá fi ṣe, kí wá máa ṣiṣẹ́ ní company àwọn as account manager. For what? Káṣọpẹ́. I'm not gonna take that. 300,000 ló fi lọ ẹ́. Yes. 300,000 ni wọ́n fi lọ tó lè sọ pé ó gbà. Ni wọ́n bí ẹ pé kò gba 300,000 tó sọ pé ó gbà kí wọ́n bọ 5 fẹ́ gbà. Ó lè ní ìkà ni ẹ́. Ó lè ọ̀fọ̀ ni ẹ́. Káṣọpẹ́ 300,000 naira ni wọ́n fi lọ ẹ́. Ó wá ṣàkóso pé ó lè gbowó yẹn. Ṣé owó ni? Ṣé kò rí bàbá lákùbà bẹ́ẹ̀ gbà owó yẹn? No, baby, don't be rude. Don't talk to me like that. Owó yẹn will make sense now. No, does it make sense to you? No, does it make sense to you? Babe, what more qualification me now? You know what I stand for. Qualification ṣùgbọ́n ló gbà. Sọ fún mi, kí ló gbà gangan tẹ́nì kan gbà? Okay, I'm going to tell you if you don't know. First class in accounting, BSc, Lagos State University. Yeah, soon to be chartered accountant. Yes. Tí o bá ṣe wípé àwọn ọmọ tí mo máa kọ́ lẹ́sìn tó ń dá $100 lójoojúmọ́. Jọba àwọn fẹ́ ṣe jẹun náà. Èyí tó ṣe lẹ́ẹ̀kẹrin, òun ni Ayé Kẹnú. Gbọ̀ngà òru láyé wa. Mọ́mí! Má ṣe ìlànà lọ́wọ́. Kí ló ṣe? Kí pàṣẹ. Kí ló tó ń pè mí ẹni pé mo dákú? Mo ní kẹ́ má gbaṣọ lọ́rùn ewo rẹ̀. Ẹ kò ẹ̀ gbọ́. Mo ní kẹ́ má gba kàtà lọ́rùn àkìtì. Ẹ gbọ́ ẹ̀ gbà. Mọ́mí mo ní kẹ́ má jẹ́ kí omi ó tó lẹ́yìn ẹja. Pé tómi bá tó lẹ́yìn ẹja ẹ fẹ́ ṣe jọ ló fún. Mọ́mí wáyé. Kí ni túmọ̀ sáà? Kí ló ṣẹlẹ̀? Mọ́mí, nǹkan tẹ́ ní pé kí n máa fi sí oúnjẹ fún ọlọ́kọ̀ mi díẹ̀díẹ̀ pé ó máa pa díẹ̀díẹ̀. Mọ́mí eléyìí ó pa díẹ̀díẹ̀ o. Ẹ̀ẹ̀kan náà ló ṣiṣẹ́. Bóyá ó máa gbé ayé bóyá kò ní gbáyà àti ẹ̀ tí mọ̀ báyìí. Ṣé torí ẹ̀ ló ṣe pariwo orúkọ mi? Ṣé tó ń torí ẹ̀ pariwo orúkọ mi? Ngányìn. Ṣé tó torí ẹ̀ pé mi nìyẹn? Ṣé bó ti mọ̀ pé gbogbo ẹ̀ náà ikú ni? Àtọ́kú díẹ̀díẹ̀ o, àtọ́kú lẹ́ẹ̀kan náà ṣe bí end result náà ikú ni. Ó fi yá ni, gbogbo ẹ̀ máa fi ṣiṣẹ́ pápápápápá. Kí ló wá ń bẹ̀rù sí? Mọ́mí, inú ẹ̀sán tó ń jó lọ́kọ̀ yìí, ó ti ké dojú. Kò tí ẹ wá jẹ́ kí n láàánú kankan mọ́. Jọ. Èmi kọ́ ni mo dáná ẹ̀sán o. Ǹlẹ́ o Dòsùnmú ará Àjámọ̀.
wọ́n ní n tó bá wù ọmọ jẹ kì í pọmọ àmọ́ n tó wá wù wọ́ jẹ ọ padà pa ọ́ báyìí. Wá wò mí o èmi fẹ́ rán ọ níṣẹ́ ni o ọ sì gbọ́dọ̀ mọ̀ jẹ dandan ni. Mo wá fẹ́ rán ọ lọ sílẹ̀ Ìjìgbò níbi kò gbáyé kò gbọ́rùn ún gbé tí wọ́n ti ń ṣiṣẹ́ ajé ọ wà lọ rèé darapọ̀ mọ́ wọn ọ lọ bọ́n ọ ṣiṣẹ́ bọ́jà ta ni wọ́n ń tà ń bẹ̀ bá wọn tà á kó jẹ́ mu ni wọ́n ń dá bá wọn dá a. Èyí tó ṣe pàtàkì ni wípé gbogbo owó tó o bá rí ń bẹ̀ pátá kọ́ ọ mọ́ kó wálé Fèmí Aládùkẹ́. Nígbà obìnrin ó yá mu jẹ. Ẹ wò ó Sampizu TV òun ni kẹ́ máa wò nítorí wípé ìgbádùn tiyín òun làlàáfíà tiwa.